mo kí wá pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá alájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé bójú tẹ fún wa ojú náà ní fọ́ etí tẹ fún gbọ́ wa etí náà kò ní dín orúkọ oníròyìn oná ní Àyànfẹ́ Elédùmarè ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà báyìí. Ọ̀gọ̀rọ̀ àwọn èèkàn nínú òṣèlú ni wọ́n ṣe bẹ́ẹ̀ péjú síbẹ̀ tí wọ́n péjú síbẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ péjú pésẹ̀ síbi ayẹyẹ ìgbéyàwó Rabiu Kwankwaso tó ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀. Ẹ wo ìṣubú orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ fojú hàn ní àsìkò ìṣèjọba Ẹ̀mílókàn ni o kò sí ìlọsíwájú kankan ní ilẹ̀ yìí rárá Olúṣẹ́gun Ọbásanjọ́ ló fi ìròyìn náà léde. Lórí ètò ìdìbò ìpínlẹ̀ Ondo níṣe ni nǹkan kò fararọ láwọn apá ibìkan ní ìpínlẹ̀ ọ̀hún. Lórí ọ̀rọ̀ ìdìbò ìpínlẹ̀ Ondo yìí náà àwọn ò lè gbà yín gbọ́ rárá o torí ọ̀pọ̀ irinṣẹ́ yín òun ló ṣe bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ kíṣẹ́ lásìkò tí ètò ìdìbò ń lọ lọ́wọ́. Ẹni tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP ló sọ eléyìí fún àjọ INEC. Ìròyìn ti Biafra Nation báyìí níṣẹ́ ni Simon Ekpa tó tún ti ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ akin tó sì tún ti bẹ́jọ́ lórí ìmúrasílẹ̀ fún ọjọ́ kejì oṣù kejìlá ọdún tá a wà yìí. Kí ló ṣe ẹ ó gbọ́ láìpẹ́ yìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ọ̀gọ̀rọ̀ àwọn èèkàn nínú òṣèlú ni wọ́n ṣe bẹ́ẹ̀ péjú pésẹ̀ síbi ayẹyẹ ìgbéyàwó ọmọ Rabiu Kwankwaso ètò wáyé ní ìpínlẹ̀ Kano lẹ́ni tí ń ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrìndínlógún inú oṣù tá a wà yìí. Ó náà ni ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Rabiu Kwankwaso tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kano rí ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣe ayẹyẹ ètò ìgbéyàwó fún ọmọ rẹ̀ obìnrin èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Aisha Kwankwaso nínú ètò fi Aisha fún arákùnrin tó jẹ́ ọmọ gbajúgbajà oníṣòwò Fahad Dahiru Manga ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀gọ̀rọ̀ àwọn èèkàn ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ péjú bíbà síbi ètò ayẹyẹ ọ̀hún nínú ètò àtirẹ̀ tó jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè yìí Kashim Shettima àti ẹni tó jẹ́ ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ olùdíje sí ipò ààrẹ ní inú ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakar àti àwọn èèyàn jàǹkànjàǹkàn míì tá a láǹfààní àti dárúkọ wọn tán. Ààfin Emir àti Kano ó ní ayẹyẹ náà ó ti wáyé nínú ètò jásí wípé ẹni tó jẹ́ àfáà àgbà tó so àwọn ọmọ méjèèjì papọ̀ ó náà ní ọ̀jọ̀gbọ́n Sanni Zaharadini lásìkò tó ń ṣe ètò ìfi àwọn méjèèjì fúnra wọn yìí níṣẹ́ ló ṣe bẹ́ẹ̀ tó gbà á ní àdúrà fún wọn wípé ilé yín á tura o ọ̀nà yín kò sì ní dàrú. Bẹ́ẹ̀ náà ló rọ tọkọtìyàwó pé kí wọ́n fi sùúrù ṣe ìgbésí ayé wọn pẹ̀lú bí wọ́n ṣe ń di ẹbí kan ṣoṣo báyìí ní ìgbà tí ẹni tó jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima tí yóò máa fi owó sílẹ̀ níṣẹ́ ló fi mílíọ̀nù kan náírà ló fi kalẹ̀ gẹ́gẹ́ bí owó orí ìyàwó nínú ètò fún ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabiru Yusufu wípé kó fi jíṣẹ́ gẹ́gẹ́ bí owó orí ìyàwó tí wọ́n ṣe lẹ́ni ọ̀hún. Ẹ wo ìṣubú lórílẹ̀‐èdè Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ fojú hàn gbangba ni o lásìkò ìṣèjọba Ẹ̀mílókàn báyìí kò sí ìlọsíwájú kankan ní ilẹ̀ yìí rárá. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ló fi ìròyìn náà léde gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ àti olùdámọ̀ràn pàtàkì fún Olúṣẹ́gun Ọbásanjọ́ ìyún ààrẹ àná nílẹ̀ Nàìjíríà Kẹ́hìndé Akínyẹmí tó fi sójú òpó ayélujára lásìkò tó ń ṣe ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ náà tó sọ lásìkò ètò kan tí wọ́n pè ní Chinua Achebe Leadership Forum èyí tó wáyé ní Yale University New Haven Connecticut èyí tó wà ní USA. Ìgbà yẹn gangan ó náà ní Olúṣẹ́gun Ọbásanjọ́ ló wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀
gẹ́gẹ́ bí àkòrí èyí tí wọ́n fún lórí àwọn adarí káàkiri ó ní ẹ jẹ́ ká fi orílẹ̀-èdè Nàìjíríà ká fi ṣe àwòkọ́ṣe àti àríkọ́gbọ́n ó ní ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lásìkò tá a fi ń sọ̀rọ̀ yìí ní ṣe ni ìṣubú orílẹ̀-èdè Nàìjíríà ló ṣẹ̀ṣẹ̀ fojú hàn gbangba lásìkò ètò ìṣèjọba èmi ló kàn èèyàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ó ní ẹ wò ó orílẹ̀-èdè tó bá ti já sí wípé ìwà àjẹbánu àti àìbìkítà ó ní ó kàn wọ́n jù tí wọ́n sì gbé ọlá fún jùlọ ó ní kò lè sí ìlọsíwájú bẹ́ẹ̀ ni kò lè sí ìfẹ́ kò sì lè sí ìṣọ̀kan èdè àìyedè yóò sì tún pọ̀ nírú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ náà ni kò ní sí ètò ààbò tó péye nínú orílẹ̀-èdè ọ̀hún kò sì ní sí ìgbáyégbádùn fún àwọn ọmọ ènìyàn nínú ètò jásí wípé orílẹ̀-èdè Nàìjíríà ó jìn sọ́fìn irú rẹ̀ pàápàá jùlọ lásìkò ètò ìṣèjọba èmi ló kàn yìí nígbà tó tún tẹ̀síwájú kò ṣàì pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní bàbá go slow ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé lóòótọ́ àti lódodo orílẹ̀-èdè Nàìjíríà ti lè máa mẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n ìṣèjọba tó wà lóde lónìí yìí ó ní ó kún fọ́fọ́ fún ìṣubú orílẹ̀-èdè Nàìjíríà tí wọn kò sì ní ètò kankan tó lè mú kí ìṣèjọba wọn kó ní ìlọsíwájú pàápàá jùlọ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ nínú ìròyìn náà ní ṣókí òun náà la ní ká mú wá fún yín. lórí ètò ìdìbò ìpínlẹ̀ Ondo níṣe ni nǹkan kò fararọ láwọn apá ibìkan ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ ọjọ́ àbámẹ́ta ọjọ́ 19 inú oṣù tá a wọ̀ yìí tá a sì ti mú ìròyìn náà fún wa ní àárọ̀ àti ọ̀sán tèmi wípé ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ Ondo ní lọ lọ́wọ́lọ́wọ́ lásìkò náà lẹ́yìn tó ti já sí wípé láwọn apá ibìkan ètò ìdìbò ti parí báyìí tí wọ́n sì ti ka èsì ìbò fún àwọn olùdìbò tí wọ́n dìbò náà àmọ́ ṣá ẹ̀kọ́ òṣojú mímu láwọn apá ibìkan nínú ètò ti já sí wípé ọ̀gọ̀rọ̀ ìròyìn ló tẹ̀ wá lọ́wọ́ níbi tá a ti rí àwọn olóṣèlú kan nínú ètò tí wọ́n ti ń ra ìbò gẹ́gẹ́ bí a ṣe fi ìròyìn náà tó wá létí arákùnrin tí wọ́n fi páńpẹ́ òfin mú lásìkò tí ó wà ní ààyè tí wọ́n ti fẹ́ dìbò náà nínú ètò ti já sí wípé Ghana must go owó méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àti àdá ọ̀nà bá nínú ẹ̀yìn búùtù rẹ̀ ní ètò já sí wípé wọ́n fi páńpẹ́ òfin mọ́ tó sì ti wà ní àtìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kò sàì fídíò míì kò ṣàìjáde lẹ́yìn èyí nínú ìta tún ti rí àwọn ènìyàn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń pín owó tí wọ́n sì sọ dímọ̀ wípé wọ́n ta ìbò lásìkò náà fún àwọn olùdìbò ní àtúnṣe alábàápàdé fídíò míì nínú ètò ìjásí pé àwọn ọmọ gànfẹ́ ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ yabo ibi tí àwọn elétò ìdìbò wà tí wọ́n sì bọ ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ìdìbò jẹ́ mélòó la fẹ́ kà lásìkò tí ètò ìdìbò náà tó ń lọ àmọ́sá a sì rí ní àwọn apá ibì kan nínú ètí àlàáfíà tó ti jọba ní àsìkò tí ètò ìdìbò ń lọ fídíò náà bẹ́ẹ̀ ń bì í ẹ fojú ló ń jẹ́ kẹ́ ẹ̀ yẹ̀ wò. ó já 3,000 mọ́wọ́ ó wá dìbò báyìí. Good morning. Good morning. What's happening here? But there's problem. I can see. What's happening? There's no problem, sir. There's no problem, sir. What's in your hand? It's mine. Talk to me. Bro, I'm a man. Talk to me. There's no problem, sir. There's no problem. But there's a problem. There's no problem, sir. What's the list here? Bro, what's the list here? We are not fighting. We are not doing anything. We are not doing anything. We are not fighting. We are not doing anything. We are not fighting. We are not fighting. No. We are not fighting. We are not. I know we are not fighting. I know we are not fighting. Man, calm down. I know we are not fighting. But at the same time, I'm not a baby, and I know what is happening here. You know what is happening here. You are a youth. I'm a youth. I know what is happening here. You also know what is happening here. You understand? So now you telling me that nothing is happening here. It's as if you are trying to fool me. No. You are buying votes here. No. You are buying. No. Bring the list. Bring that. Let me have that list. Let me have that list. Let me have that list. I'm on record. We are not fighting. We are not fighting. I am addressing you. I'm also addressing you. You are buying votes here. And I know. And I know you are buying votes here. You are buying votes here. See.
You are buying votes. You are buying votes here. You are buying votes. Don't tell me that. Bring the money. Let me address you. See, the list is with you, and I know you have. Ẹ káàbọ̀ padà lórí ọ̀rọ̀ ìbò tó ń lọ lọ́wọ́ náà láti wà ní ìpínlẹ̀ Ondo báyìí. Àwọn ò lè gbà yín gbọ́ o torí pé ọ̀pọ̀ irinṣẹ́ yín òun ló ṣe iṣẹ́kíṣẹ́ lásìkò tí ètò ìdìbò ń lọ lọ́wọ́. Ẹni tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP ló sọ èyí di mímọ̀ fájọ INEC. Olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP yún ọ̀gbẹ́ni Agboola Ajayi ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tí ó lọ sí ibi tí yóò ti di ìbò rẹ̀ ní agbègbè tán pè ní Kírìbó ní ìjọba ìbílẹ̀ Ẹsẹ̀ Odò ní nǹkan bí dédé agogo 11:15 kí ó lù lówùúrọ̀ yìí. Òun náà ni olùdíje sí ipò náà ni ó lọ ṣe bẹ́ẹ̀ ṣe ojúṣe rẹ̀ ní Unit 4 Ward 2 Ìdúmàdò ní Kírìbó ní ṣe ìjọba ìbílẹ̀ Ẹsẹ̀ Odò ní ìpínlẹ̀ Ondo ọ̀hún. Lásìkò tó ń ṣe tó dìbò náà tán tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ di mímọ̀ wípé ó lé ní ìṣẹ́jú 10 tó ń fi dúró kó tó di wípé irinṣẹ́ àwọn elétò ìdìbò ìtàmọ̀ sí bífàsì tó gbé ojú òun wá lásìkò tí àwọn dúró fún ètò ìdìbò yìí. Ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ó tún ṣe rí láwọn apá ibòmíì nínú ètí àwọn tí ń gba ìpè lóríṣiríṣi wípé irinṣẹ́ àwọn elétò ìdìbò ó ṣe bẹ́ẹ̀ ó dẹnu kọlẹ̀ nínú ètò sì ti mú kí àwọn olùdìbò kọ́pọ̀lọpọ̀ wọn bínú padà sí ilé wọn. Nígbà tí Agboola Ajayi tí yóò máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ó ní àwọn ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹni tó jẹ́ Olúwatóyìn Babalọ́lá èyún adarí fún àjọ REC ó ní àwọn kò gbà gbọ́ táwọn kò sì fi ìgbàgbọ́ àwọn sínú rẹ̀ torí wípé ó lè jẹ́ onímàgòmágó ènìyàn. Ó tún takò ọ̀rọ̀ sí ẹni tó jẹ́ alága àjọ INEC yún àjọ elétò ìdìbò Mahmood Yakubu wípé bí kò bá tó gbangba sùn lọ́yẹ ẹ yọpọ̀ bíi jìgá kẹ wẹ́lòmíì kẹ fi sí i. Ó ní ètò ìdìbò ìpínlẹ̀ Ondo lásán ní ìpínlẹ̀ kan ṣoṣo ó ní wọ́n ṣe tí gbogbo ẹ̀ ríra dáradára báyìí ká tó wá sọ ti ibòmíì. Ó ní àwọn sì ń dúró de èsì ìdìbò kó tó di wípé àwọn ò tún mọ ìgbésẹ̀ táwọn yóò gbé. Ìròyìn ti Biafra Nation. Ẹni tó pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀ Biafra Simon Ekpa òun ló tó ti ṣe bẹ́ẹ̀ ṣe bí akọni tó sì tún ti bẹ́jọ́ lórí báyìí fún ìgbáradì lórí ọjọ́ 2 oṣù kejìlá ọdún tá a wà yìí nínú ìtọ́sọdímọ̀ pé orílẹ̀-èdè Biafra yóò gba òmìnira tiẹ̀. Simon Ekpa tó ṣe ìkéde kàyéfì kan lẹ́ni nínú ètò ti sọ di mímọ̀ wípé àwọn ti gba ẹni tó jẹ́ adájọ́ àgbà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìyún United States Anthony Ahmad Dabiri tó já sí wípé òní yóò máa ṣe atọ́kùn fún àwọn ọmọ Biafra tí ó sì dí àwọn adájọ́ míì lọ́wọ́ láti fi lè gba òmìnira àwọn gẹ́gẹ́ bí àwọn ṣe ń gbèrò àti ìpalẹ̀mọ́ fún un ní ọjọ́ 2 inú oṣù kejìlá tá a wà yìí. Simon Ekpa ló sọ di mímọ̀ wípé àwọn ò san àwọn owó àfi ìgbà tí àwọn bá tó gba orílẹ̀-èdè Biafra. Ó ní kò sí tí ó lè dá àwọn dúró bẹ́ẹ̀ ni kò sí tó lè fa ọkọ̀ àwọn sẹ́yìn lórí ìgbésẹ̀ ọ̀hún. Bákan náà ló sọ wípé òun kò tiẹ̀ lè gbọ́n tí ẹni tó jẹ́ akọni ajìjàǹgbara àwọn ìyún Nnamdi Kanu tó wà látìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ń sọ wípé káwọn dáwọ́ ìkéde kónílé ó gbélé ọlọ́jọ́ ajé táwọn ń ṣe òun ò lè tẹ̀lé. Ó nítorí wípé àfìgbà táwọn bá tó gbọ́ òmìnira tí wọ́n sì fi Nnamdi Kanu sílẹ̀ làwọn yóò tó fi gbogbo ní tí àwọn ń fà lẹ́sẹ̀ yìí làwọn yóò tó dẹ́kun rẹ̀. Simon Ekpa ló fi eléyìí léde lójú ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí ẹ sì bá wa kọ́mẹ̀ntì kẹ́ bá wa share rẹ̀ káàkiri. Orúkọ mi ò ní yí padà Àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ó dàárọ̀ oorun ayọ̀ òun la ó sùn. Everything that happened. This is the PO. I'm the PO. You start with your name. My name is Bakari Ronkemiri. Okay. I'm a PO, presiding officer for Unit 19 in Ogbadi, Ward 6. As the process of the election, a party agent for PDP tore a vote without my consent. The name of the party agent?
I don't know his name because I haven't indicated his name. So I'm trying to address him when he was asking me to do my work. But in order to resolve it, the KBC of the community appeared in order to resolve the issue, and he was trying to turn another high vote when the officers on duty on the polling unit called the DPO for arrest. And they asked me what I want. I said it should be removed or the center should be cancelled. And immediately after that, he himself has casted his own vote. I said that it should be removed or the polling unit election should be cancelled. But unfortunately, he was arrested and the election proceeded. The DPO arrested him. And the election proceed. Unfortunately, unaware, we just discovered a gang of people packing the things and they beat us up. You and who? I have my APOs. Even up till now, I haven't seen my APO one. Okay. Bello Samuel by name, I haven't seen him. Our phone has been stolen with our purse. By the unit? Yes, in the unit, and all the electoral materials have been destroyed, except the beavers, which I escaped with. Okay. You are with the beavers? Yes. Where is the other APO? I have the other APO here. She's here with you? Yes. Your phone is also stolen? Abi, it's with you? It's stolen. So you don't have any phone with you? We don't have any phone. So who did you phone. reach out to now? From INECO? Before the bombardier, I called the SPO. Okay. And the officers called the DPOs. Okay. After that, I know nothing, but we revive by grace. So you are here waiting for them now? Yes, if not for the observer that called on us. Who is the observer? One of their we had I'm with you. so the DPO, they call the DPO to come and calm them down. So he doesn't want them to, he doesn't want them to make him vote for him. So you understand. So he said they should change where they are. Yes.